Sheikh wa Lukman Ahmad Rufai tí wọ́n jẹ́ mudiru wa fún ilé-ìké wa Markazu Ta'lim al-Arabi li Sheikhina al-marhum Ahmad Rufai Okeare. نقول لكم أهلا وسهلا ومرحبا بكم بحضوركم إلى هذه الجلسة الميمونة حياكم الله. bákan náà à ń kí bàbá wa tí wọ́n jẹ́ ṣíbí imam odò ọ̀nà kékeré bàbá wa Sheikh Alhaj Abdullah Mustapha Pẹ̀bọ̀rẹ́. bákan náà à ń kí bàbá wa Alhaj Abdulhamid Okesola, the executive management and director of Divulge Properties Nigeria Limited. Also, we are recognizing the presence of our father in person of Alhaji Adam Awal Muhammad Al-Awal. Ẹ̀dàkùn kí ká máa mú ojú ẹjọ́ nítorí àsìkò. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká fi wọ́n sórí àga. Bẹ́ẹ̀ni. Bàbá ń sọ̀rọ̀ lọ́wọ́ nítorí àsìkò. Bẹ́ẹ̀ni. Nítorí bẹ́ẹ̀ ọpẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ dú tí fi jókòó òun náà ni Adanallahu ala al-Islam. Alhamdulillah. Ẹ̀sìn pọ̀ láyé ṣùgbọ́n fúnra Ọlọ́run ló sọ pé inna dina indallahi al-Islam wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu. Ọlọ́run ní ẹ̀sìn pọ̀ láyé ṣùgbọ́n ẹ̀sìn tó wọ́n gbà tó wọ́n recognize òun náà lẹ̀sìn Islam. Nígbàtà wá dáyé tán àwa rẹ̀ ní bí wa tọ́ wa alhamdulillah lójú ọ̀nà Islam. Ọlọ́run a dúpẹ́ o. Alhamdulillah. Eléyìí ni mo fi ṣe okùn ìjọmọ̀ ìyá torí gbogbo ibi tí Islam bá ti wà gbogbo wa ti dọmọ ìyá kan náà. Ayakumullah. Òfin wà ńlá tó jẹ́ okùn tó lágbára ni tí kò ṣe é já tẹ bá ti pàdé mùsùlùmí tó bá pàdé mùsùlùmí ẹgbẹ́. Mo kí wa káàbọ̀ púpọ̀. I will not be able to mention names because of time, but I'm taking this opportunity to welcome you all here to celebrate a good life of our Sheikh al-Marhum, our late father, our late mentor, our late teacher, our late guardian. Bangbolo to be that. Allahu Akbar. Baba wa Sheikh al-Marhum, al-Alim, al-Alama, al-Fadil, al-Mutafaddil, Shehu kama bí bá ti bẹ̀ kama pariwo Shehu Kamaluddin Adaby. Shehu. Ìmá ń kí bàbá, màmá sọ pé Kamaluddin Adaby. Kamaluddin Adaby. Adaby, Mudabi. Kamaluddin Adaby. Adaby, Mudabi. Kamaluddin Adaby. Asirajati Bishajirati Kamaluddin Adaby. Walihutu an Arijanabi. Kamaluddin Adaby. Adaby, Mudabi. Kamaluddin Adaby. Wá fi tí bàbá náà ṣe láyé tèmi tí mo dúró yìí. Mo fẹ́ rẹ́ni tí mo bá pérú ẹ̀ lọ́dọ̀ bàbá Shehu Kamaluddin. What Baba has done in my life, because mo dọ́dọ̀ bàbá ní 1956 mo dẹ̀ kú ọ̀bẹ̀ 1960. Bàbá dẹ̀ ṣe mí bí ọmọ, wọ́n fún mi lórí di yàrá kan pé mú ìdí ní yàrá rẹ̀ gbogbo náà àwọn ẹlẹ́rìí ń bẹ ń bí. Kódà ìjọ tí mo lọ sí Ìlọrin wá kí bàbá, ọjọ́ náà ni àfáà Jẹ̀mí ìlú náà wọlé kéwújọ́ náà ẹ̀bá gbọ́nà tó dáadáa. Allahu Akbar. Bàbá ń bẹ́nu yàrá náà wọ́n sùn. Bàbá wa ń sọ fáwọn ọmọ ńlé pé ẹni tó ní yàrá ló dé yìí, ẹ wá jẹ́ ń jáde kí n bọ́ sí yàrá mi. Eléyìí jẹ́
àdàbí láàrin èmi bàbá náà pé ọlọ́run máa kẹ́ bàbá náà fún mi Àmín. máa ṣàlékún jẹ fún wọn Àmín. nítorí bẹ́ẹ̀ a fi eléyìí tó dáa yìí a fi kí gbogbo yín tẹ́ wá bí lónìí bí bàbá ṣe láti bọ̀tán tí gbogbo ayé ń ròyìn ẹ̀ tí gbogbo ayé tí wọ́n ń rántí ẹ̀ dákun iṣẹ́ rẹ̀ táyé òfin rántí wa ọlọ́pàá ṣàfẹ́ nìkan kan wá sí Àmín. ìwà rẹ̀ táyé òfin rántí wa tọ́lọ́run náà torí bí èèyàn bá rí báyìí kò sí tàbí ń bẹ nínú ìkẹ́ ọlọ́run ni because wà máa rọ̀ bókà bí zọlá mi lè dàbí ọlọ́run ní ṣàkóso nípa bẹ́ẹ̀ èyí tí mo wí mo fi kí gbogbo yín o kí ọlọ́run jẹ́ kó dáa fún wa wàdá haúdá wàdá quwwata إلا بالله العلي العظيم. نرحب بفضيلة الإمام الشيخ محي الدين سلمان حسين